Ẹ kú déédé àsìkò yìí níbi gbogbo tí ìkànnì Awíkonko tẹlifíṣàn dé fún tòní. Ṣé dáadáa lẹ wà? Ọ̀dẹ̀ ọdún bí o. Ìròyìn Awíkonko tẹlifíṣàn pẹ̀lú Ọmọdásọ́lá Ìfúnníyì ló ń dé sójú ìwòran yín lónìí ọjọ́ Ẹtì ọjọ́ 14 oṣù kọkànlá ọdún 2025. Ọmọdásọ́lá Ìfúnníyì lóníròyìn. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Àwọn aṣòfin ìpínlẹ̀ Ondo wọ́n bínú jáde níbi ìjókòólé torí àbá àfikún ètò ìṣúná 500 bílíọ̀nù ó lé 31 náírà tí gómìnà Ayédàtiwá gbé lọ sí iwájú wọn. Ọbásanjọ́ àti Danjuma ti pè mí rí lórí ọ̀rọ̀ ilẹ̀ l'Àbújá, wọn ò fi ọmọ ogun halẹ̀ mọ́ mi. Mínísítà Nyesom Wike ló sọ bẹ́ẹ̀. Ó ti di èèwọ̀ láti máa ta ọtí pẹlẹbẹ inú ọ̀rá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ilé aṣòfin orílẹ̀‐èdè Nàìjíríà ló sọ bẹ́ẹ̀. Ṣé lóòótọ́ ni àwọn agbésùmọ̀mí bẹ́ orí alága CAN ti ìpínlẹ̀ Adamawa? Ẹ mọ̀ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ẹbí Alọ́ba kìlọ̀ fún ìyàwó Mohbad láti má ṣe jẹ́ orúkọ wọn mọ́ ni Wumi bá fárígá. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ondo, àwọn aṣòfin fárígá láti jókòó fún ìjíròrò lórí àbá àfikún ètò ìṣúná ọdún 2025 tí iye rẹ̀ jẹ́ 500 bílíọ̀nù ó lé 31 náírà tí gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwá gbé lọ síwájú wọn láti bu ọwọ́ lù. Àwọn aṣòfin náà sọ pé àwọn kò ní jókòó láti buwọ́ lu àfikún ètò ìṣúná náà nítorí ìdá 15 iṣẹ́ ní ìjọba ṣe nínú ètò ìṣúná ọdún yìí èyí tí wọ́n ti buwọ́ lù ṣáájú. Àwọn aṣòfin náà ṣàlàyé pé èyí ṣàfihàn pé ìjọba Ayédàtiwá kò kógojá láti pè fún àfikún ètò ìṣúná mìíràn, pàápàá jùlọ bí ọdún yìí ṣe dín díẹ̀ ní oṣù méjì kó bù ṣe. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé 15 nínú ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà ló kọ̀ jálẹ̀ láti buwọ́ lu àfikún ètò ìṣúná yìí tí wọ́n sì kojú olórí ilé aṣòfin Ọlámídé Ọládìjí. Àwọn aṣòfin náà kọ̀ jálẹ̀ láti jókòó fún ìjíròrò bí wọ́n ṣe sọ pé olórí ń gbìyànjú láti jẹ́ kí wọ́n buwọ́ lu àfikún ètò ìṣúná èyí tí gómìnà Lucky Ayédàtiwá gbé wá sí iwájú ilé. Ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni akọ̀wé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo amòfin Benjamin Jayọlá ka àbá àfikún ètò ìṣúná èyí tí gómìnà Lucky Ayédàtiwá gbé lọ sí iwájú ilé aṣòfin náà. Ní kété tó kà á tán ni olórí ilé náà sọ fún gbogbo ìgbìmọ̀ tó ń bójútó ètò ìṣúná èyí tí aṣòfin Olúwọlé Ògúnmọ́lásùyì ń darí láti ṣe òfin tó tó àbá náà. Lẹ́yìn èyí ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà fárígá tí wọ́n sì jáde lọ́kọ̀ọ̀kan lẹ́yìn àríyànjiyàn tó lágbára lórí àbá àfikún ètò ìṣúná náà. Ọ̀kan lára àwọn ọmọ ilé aṣòfin Ondo tó bá àwọn oníròyìn sọ̀rọ̀, ẹni tó orúkọ rẹ̀ ń jẹ́ Ifábíyì Ọlátúnjí, ló ṣàlàyé pé wọn kò parí ìjókòó ọjọ́ náà tí àwọn fi túká. Ó ní àríyànjiyàn bẹ́ sílẹ̀ nítorí àwọn ń béèrè pé kí ni ìjọba fi owó tí wọ́n buwọ́ lù ṣáájú ṣe. Ọ̀gbẹ́ni Fábíyì sọ pé lóòótọ́ ni ìjọba lẹ́tọ̀ọ́ láti gbé àbá ètò ìṣúná wá sí iwájú ilé. Ẹ̀tọ́ àwọn aṣòfin náà sì ni láti béèrè àwọn ìbéèrè tó tọ́ lórí ètò ìṣúná náà. Ó ṣàlàyé pé wọ́n gbọ́dọ̀ rí dájú pé àbá ètò ìṣúná náà gbájúmọ́ ètò ìgbáyégbádùn àwọn èèyàn tí àwọn ń ṣojú fún. Aṣòfin náà fẹ̀sùn kan olórí ilé ìgbìmọ̀ aṣòfin náà pé ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú gómìnà Ayédàtiwá láti lè fòǹtẹ̀lù àbá náà. Fábíyì wá ṣàlàyé síwájú sí pé ìjọba Ayédàtiwá kùnà láti ṣe ìmúṣẹ àwọn iṣẹ́ àkànṣe tí ètò ìṣúná ọdún 2025 ìdí rẹ̀ nìyí tí kò fi lẹ́tọ̀ọ́ láti pè fún àfikún ètò ìṣúná ọdún yìí. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ẹ wo ipò tí ìpínlẹ̀ Ondo wà, kò sí ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ yìí,
gbogbo òpópónà tí ìjọba gómìnà Ọdúnayọ̀ Akérèdọ́lù ń ṣe lọ kó tó jẹ́ pé elédùà ní gómìnà Ayédàtiwá ti pàtì. Kọmíṣánná fétò ìròyìn nípínlẹ̀ Ondo Ìdòwú Àjànàkú sọ pé lóòótọ́ ni wọ́n gbé àbá àfikún ètò ìṣúná fún ọdún 2025 lọ sí ilé ìgbìmọ̀ asòfin. Ọ̀gbẹ́ni Àjànàkú sọ pé irọ́ tó jìnnà sí òótọ́ ni pé ìyapa wà láàrin àwọn asòfin náà lórí bíbuwọ́lù ètò ìṣúná náà. Ó sọ pé gbogbo àwọn asòfin 26 nílé náà ni yóò buwọ́lù àfikún ètò ìṣúná náà láìsí ìkùnsínú tàbí wàhálà kankan. Lẹ́yìn tí ọmọ ogun kan Ahmad Yari gbéná wojú ẹkùn mínísítà fún olú ìlú ilẹ̀ Nàìjíríà Nyesom Wike lórí ọ̀rọ̀ ilẹ̀ kan nílùú Àbújá, mínísítà náà ti sọ̀rọ̀ láti gbé ara rẹ̀ lẹ́yìn. Lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ṣáájú ìpàdé ìgbìmọ̀ ìlú l'Àbújá, Wike sọ pé òun kò ní ìṣòro kankan pẹ̀lú iléeṣẹ́ ọmọ ológun bí kò ṣe pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n rò pé àwọn jẹ́ alágbára tí ẹnikẹ́ni kò lè wojú. Wike bu ẹnu àtẹ́ lù bí ọ̀gá iléeṣẹ́ ọmọ ológun orí omi tẹ́lẹ̀ Zubairu Gambo ṣe kó àwọn ọmọ ogun sórí ilẹ̀ rẹ̀ àti pé ó pọn dandan kí òun lọ sórí ilẹ̀ náà nítorí òun kò lè jókòó sí ọ́fíìsì kí àwọn ológun sì máa dá ṣẹ̀ríà fún àwọn òṣìṣẹ́ òun. Mínísítà náà ní àwọn òṣìṣẹ́ òun yóò máa bẹ̀rù láti ṣiṣẹ́ wọn tí wọ́n bá mọ̀ pé òun kò ní lè dá ààbò bò wọ́n. Mínísítà náà ní àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ bíi ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ajagunfẹ̀yìntì Theophilus Danjuma wọ́n ti pe òun rí lórí aago lórí ọ̀rọ̀ ilẹ̀ l'Àbújá. Gẹ́gẹ́ bó ṣe sọ, kàkà kí àwọn èèyàn ọ̀hún máa lo agbára wọn níṣe ni wọ́n pe òun lórí aago láti yanjú ọ̀rọ̀ náà. Ọ̀sẹ̀ tó kọjá ní fídíò àríyànjiyàn láàrin Wike àti ọmọ ogun náà Ahmad Yari gba orí ayélujára kan níbi tí Wike ti ń sọ fún un pé kó gbé ẹnu rẹ̀ dákẹ́ tí Yari sì ń fèsì pẹ̀lú ìgboyà pé òun kò ní ṣe bẹ́ẹ̀. Fídíò ọ̀hún milẹ̀ tìtì tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀ ará ìlú fi ń bu ẹnu àtẹ́ lu Wike lórí ìṣẹ̀lẹ̀ náà tí inú púpọ̀ nínú wọn sì ń dùn pé mínísítà ọ̀hún ti pàdé ẹni tó jù lọ. Bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọmọ ológun kò tíì sọ ohunkóhun lórí ìṣẹ̀lẹ̀ náà, wọ́n fi ọ̀rọ̀ kan bí òwe sójú òpó X wọn tó ń jọ bíi pé wọ́n wà lẹ́yìn ohun tí ọmọ ogun náà ṣe. Ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ti pàṣẹ fún àjọ tó ń rí sí oògùn àti oúnjẹ ní Nàìjíríà NAFDAC àtàwọn àjọ míì láti rí dájú pé ẹnikẹ́ni kò ta ọtí inú ọ̀rá ní Nàìjíríà mọ́ bẹ̀rẹ̀ láti inú oṣù kejìlá ọdún 2025 yìí. Àwọn aṣòfin náà tún fẹnukò pé wọn kò ní fún àwọn tó ń ta ọtí náà ní oore ọ̀fẹ́ míì lẹ́yìn àṣẹ tí wọ́n pa yìí. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí aṣòfin Àsukọ̀ Epiong ní ìjọba kò gbọdọ̀ fún àwọn tó ń ta ọtí inú ọ̀rá náà láàyè míì mọ́ láti kó kúrò nílẹ̀. Epiong nínú àwíjàre rẹ̀ sọ pé NAFDAC ti kọ́kọ́ gbẹ́sẹ̀ lé pípọn ọtí náà ní Nàìjíríà àti kíkó wọlé rẹ̀ láti ilẹ̀ òkèèrè. Ó ní ọdún 2018 ní onírúurú àjọ bíi NAFDAC, Federal Competition and Consumer Protection Commission (FCCPC), Association of Food, Beverage and Tobacco Employers (AFBTE) àti Distillers and Blenders Association of Nigeria (DBAN) tọwọ́ bọ̀wé àdéhùn ọlọ́dún 5 lórí kíkó ọtí ọ̀hún kúrò nílẹ̀. Àdéhùn náà ní láti máa kó àwọn ọtí ọ̀hún kúrò nílẹ̀ díẹ̀díẹ̀ látàrí ewu tó wà nínú mímu rẹ̀ fáráàlú àti bó ṣe rọrùn fún àwọn èèyàn láti rà á, pàápàá àwọn ọ̀dọ́mọdé. Aṣòfin ọ̀hún tẹ̀síwájú pé bó tilẹ̀ jẹ́ pé ìjọba ti gbẹ́sẹ̀ lé àwọn ọtí náà, ó fún àwọn tó ń tà á láàyè lọ́dún 2024 kí wọ́n lè ta àwọn èyí tó wà lórí igbá wọn tán nínú èyí tó fi fún wọn ní ààyè di ìparí ọdún 2025 yìí. Ó ní ó ṣe ní láàánú pé bó tilẹ̀ jẹ́ pé gbèdéke ọjọ́ tí ìjọba fún wọn ti ń wọlé dé, àwọn iléeṣẹ́ kan
tó ń pọn àwọn tí náà ń dá ọgbọ́n tí ìjọba yóò fi ṣe àfikún iye gbèdéke ọjọ́ tó fún wọn, èyí tó léwu fún aráàlú. Pyongyang pé títẹ̀síwájú láti máa pọn ọtí inú ọ̀rá ní Nàìjíríà yóò mú kí àwọn ọ̀dọ́ di ọ̀mùtí, yóò mú àlékún bá ìjàmbá ojú pópó, bí àwọn tọkọtaya ṣe ń na ara wọn nínú ilé àti àwọn ìbàjẹ́ míì. Lẹ́yìn àríyànjiyàn, àwọn aṣòfin náà wọ́n fẹnukò pé kí iléeṣẹ́ ètò ìlera mú gbogbo ìdíwọ́ tí kò ní jẹ́ kí NAFDAC ṣe iṣẹ́ wọn kúrò ní iwájú wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti jiyàn lórí ìròyìn kan tó gba orí ayélujára pé àwọn agbésùmọ̀mí ti bẹ́ orí alága ẹgbẹ́ àwọn Kristẹni, ìyẹn Christian Association of Nigeria CAN tẹ̀ka ìpínlẹ̀ náà. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà Suleiman Yaya Nguroje nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún 2025 ó júwe ìròyìn náà, èyí tí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Lionman Lioni gbé sórí ìkànnì Facebook rẹ̀ bí ọ̀nà láti dá ìjà ẹ̀sìn sílẹ̀. Nguroje ní ìgbésẹ̀ náà jẹ́ ìgbìyànjú láti dá ìbẹ̀rù sọ́kàn àwọn èèyàn ìpínlẹ̀ náà. Ó sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Dankombo Morris ti jiyàn ìròyìn náà tó sì ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò wáyé ní ìpínlẹ̀ náà rárá. Ó wá rọ àwọn aráàlú náà láti kọtí ọ̀gbọ́n sí ìròyìn òfegè náà àti pé kí wọ́n máa ṣe àgbéyẹ̀wò ìròyìn dáadáa kí wọ́n tó máa tàn ká. Ó fi kún pé ìwádìí ti bẹ̀rẹ̀ láti ṣàwárí àwọn tó ń gbé ìròyìn òfegè bẹ́ẹ̀ tí wọn yóò sì rí i pé àwọn èèyàn bẹ́ẹ̀ yóò fojú winá òfin. Bákan náà ni ẹgbẹ́ CAN tẹ̀ka ìpínlẹ̀ Adamawa náà ti rọ àwọn èèyàn láti kọtí ọ̀gbọ́n sí ìròyìn tó ń jà lórí ayélujára pé àwọn agbésùmọ̀mí ti bẹ́ orí alága ẹgbẹ́ náà. Àtẹ̀jáde kan tí alága CAN ti Adamawa fi léde fúnra rẹ̀ sọ pé àwọn tó gbé ìròyìn náà síta mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni láti fi dá hílàhílo sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń kojú awuyewuye lórí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́. Àtẹ̀jáde náà sọ pé alága náà ẹni ọ̀wọ̀ Joel Manso wà ní àlàáfíà pípé, ó wà láyé bẹ́ẹ̀ ló wà láàyè tó sì ń bá iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. Bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá fún àtẹ̀jáde tí wọ́n gbé jáde láti fi jiyàn ìròyìn náà tí wọ́n sì rọ̀ wọ́n láti ṣe ìwádìí àwọn tó wà nídìí ìròyìn òfegè ọ̀hún. Àwọn ẹbí olórin tàkasúfèé ní Ìlọríolúwa Alọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad tó dolóògbé lọ́dún 2023 ni wọ́n ti sọ fún ìyàwó olóògbé náà láti yé jẹ́ orúkọ ẹbí wọn mọ́ títí tí èsì àyẹ̀wò ìwádìí láti fi mọ̀ bóyá Mohbad ló ní ọmọ ọwọ́ rẹ̀ ìyẹn Liam ìyẹn DNA tí èsì rẹ̀ yóò fi jáde. Bákan náà ni wọ́n tún pè fún ìwádìí òótọ́ lórí ohun tó ṣokùnfà ikú Mohbad. Àtẹ̀jáde kan tí olórí ẹbí náà Ọmọláyọ̀ Alọ́ba àti bàbá Mohbad Joseph Alọ́ba fi léde lọ́jọ́ Ìṣẹ́gun sọ pé àwọn sì dúró digbí láti wádìí ikú ọmọ náà àti pé àwọn ti gba agbẹjọ́rò míì tó máa bá wọn dá sí àwọn nǹkan ìní tó ní í ṣe pẹ̀lú Mohbad àti ọ̀rọ̀ DNA. Wọ́n ní àwọn sì dúró lórí ẹsẹ̀ àwọn pé àwọn ń fẹ́ ìwádìí tó gbòòrò láti fìdí ohun tó ṣokùnfà ikú Mohbad múlẹ̀ kí òótọ́ fojú hàn kí àwọn sì rí ìdájọ́ òdodo gbà lórí ikú Mohbad ọ̀hún. Lórí ọ̀rọ̀ ohun ìní tí Mohbad fi sílẹ̀, ẹbí fi orúkọ èèyàn mẹ́ta léde tí yóò máa ṣe àkóso àwọn ohun ìní tí olóògbé náà fi sáyé. Àwọn èèyàn náà ni Ajéwọlé Alọ́ba, Rasaq Fámúyìwá àti Alóńgẹ́ Alọ́ba. Wọ́n ní àwọn alákòóso náà ni wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ láti béèrè fún àwọn ohun ìní rẹ̀ tó fi mọ́ ilẹ̀, ilé, àwọn owó tó ń wọlé fún un nídìí iṣẹ́ orin, àwọn nǹkan tó ní láwọn ilé ìfowópamọ́.
àtẹ̀jáde náà tẹ̀síwájú pé wọ́n fi ààyè kan sílẹ̀ fún ìyàwó olóògbé Wùmí Adébánjọ láti darapọ̀ mọ́ àwọn alákòóso náà, àmọ́ tí èyí máa wáyé tí ìwádìí DNA bá fìdí rẹ̀ múlẹ̀ pé ojúlówó ọmọ Mohbad ní Liam jẹ́. Wọ́n fi kún pé kí Wùmí dènà láti máa pe ara rẹ̀ ní àlọ́ba mọ́, kó sì yéé lo orúkọ náà nínú àwọn àkọọ́lẹ̀ rẹ̀ títí tí èsì àyẹ̀wò DNA fi máa jáde àti tí ẹbí bá fún un ní àṣẹ láti máa lo orúkọ náà. Bákan náà ni wọ́n rọ àwọn èèyàn láti ṣe sùúrù kí wọ́n sì bọ̀wọ̀ fún ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ lórí ikú Mohbad àti pé àwọn kan fẹ́ fi àyẹ̀wò DNA fìdí àwọn nǹkan múlẹ̀ ni, pé kì í ṣe láti tàbùkù ẹnikẹ́ni àti láti pín àwọn ogún Mohbad lọ́nà tó yẹ. Wọ́n fi kún pé àwọn máa kéde ọjọ́ láti fi ṣètò ìsìnkú Mohbad ní kété tí ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ bá ti wá sópin tí wọ́n sì yanjú ọ̀rọ̀ ẹbí tán. Nínú ìròyìn tí iléeṣẹ́ ìròyìn kan gbé jáde lọ́jọ́rú ọjọ́ 13 oṣù kọkànlá, agbẹjọ́rò Wùmí ìyẹn Kabir Akíngbolu bu ẹnu àtẹ́ lu ìdarí ẹbí alọ́ba fún bí wọ́n ṣe ní kí oníbàárà ọ̀hún má jẹ́ orúkọ ọkọ rẹ̀ mọ́. Akíngbolu tó ń sojú Wùmí lórí ọ̀rọ̀ DNA àti àwọn ohun ìní Mohbad sọ pé Wùmí ti ṣetán láti ṣàyẹ̀wò DNA fún ọmọ rẹ̀ tí kò sì lẹ́bọ lẹ́rù kankan nítorí ọmọ rẹ̀ kì í ṣe ọmọ àlè. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí ẹbí alọ́ba ṣe ní kí Wùmí yéé lo orúkọ àwọn mọ́, Akíngbolu ní ọ̀rọ̀ náà kò bá òfin mu nítorí tọkọtaya ni Wùmí àti Mohbad kó tó di pé ó jáde láyé. Tó kì í dùn kó pọ̀, ṣókí báyìí náà lọ́bẹ̀ oge. Ní ìlà máa fàdàgbà ìròyìn lórí Awíkonko tẹlifíṣàn rọ̀ sí fún tòní. Ọmọdásọlá Ìfúnníyì lóníròyìn. Gbẹ̀dẹ̀ ní rọ kókò lágbára, ara òní ni wá láṣẹ Èdùmàrè. Ó dìgbà kan náà, ire o.